Àyọ̀ká, àyọ̀ká. Ẹ jẹ́ kí n ṣàṣírí kan fún yín nípa àwọn àyọ̀ká. Àwọn àyọ̀ká yìí ṣẹni tí máa dúró lójú kan. Àyọ̀ká, wọ́n yìí ṣẹni tínú rẹ̀ máa ń dùn tí ó gbé dúró lójú kan. Bí tí ń yọ̀ mọ́ nílé, wọ́n á máa yọ̀ málejò. Bí tí ń yọ̀ mọ́kùnrin, wọ́n á máa yọ̀ mọ́bìnrin. Kódà bẹ́ẹ̀ bá ṣọ́ra, ẹ pè àwọn àyọ̀ká ní aṣẹ́wó, ṣùgbọ́n irọ́ ni o. Àyọ̀ká yìí bà lọ́kùnrin káàkiri. Ẹni tá a pè láyọ̀ká, ìdùnnú ara wọn kì í lè fi pamọ́. Bẹ́ẹ̀ bọ́ bá ti ń bá gbogbo onílé ṣe náà nìyẹn mọ̀ bálejò ṣe. Àwọn àyọ̀ká, ayọ̀ tí máa bẹ lára wọn gbogbo ìgbà ni. Ẹ lè ráyọ̀ká kó máa kárí bọnú. Àwọn àyọ̀ká wọn yìí bẹ́ sọ̀rọ̀ tó bá dàárín àwọn ọ̀pọ̀ èèyàn. A máa ń kọ́kọ́ wòye ni nítorí wípé ọ̀jọ̀gbọ́n ni gbogbo wọn jẹ́. Àwọn àyọ̀ká, àwọn awòye bí àgbà ni wọ́n. Àwọn àyọ̀ká, wọ́n máa sunwọ̀n lóbìnrin. Wọ́n á máa yọ̀ káàkiri lọ́tún, wọ́n á máa yọ̀ sósì. Bọ́ ti ń yọ̀ pẹ̀lú àwọn èèyàn níwájú, wọ́n á máa yọ̀ pẹ̀lú àwọn èèyàn lẹ́yìn. Ṣé ẹ rí gbogbo àyọ̀ká pátápátá? Aríre bániyọ̀ ni wọ́n nítorí pé ayọ̀ tá a bímọ wọn ni. Àwọn àyọ̀ká, wọ́n á máa rẹwà lóbìnrin. Àṣírí kan tí ń bẹ nínú ẹwà wọn, òun ni ẹ̀rín ẹnu wọn. Ṣé ẹ rí táwọn àyọ̀ká bá rẹ́rìn-ín, ẹ̀rín yóò sì máa wò yín rín nítorí wípé ayọ̀ tí máa ń bẹ nínú wọn ní gbogbo ìgbà. Tọ́ǹbù ni lè ṣe tán fi ń bàlejò ṣe. Òun ló jẹ́ kẹ́ni wọn kó máa rẹwà léèyàn. Àwọn àyọ̀ká dá a léèyàn, wọ́n dá a lẹ́dàá. Bí tó bá máa ga nù wọn, yóò ga dáadáa. Èyí tí ó sì kúrú yóò máa jákúrú yẹjọ ni. Ẹ̀yin àyọ̀ká, mo gbà fún yín o. Kódà tán bá ń gbọ́ gbà fọ́gà rẹ̀. Ẹ̀yin àyọ̀ká, tìyín ni mò ń ṣe ń gbogbo ìgbà. Ẹ̀dùn léèyàn.